الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. الصلاة على النبي الكريم. صلى الله عليه وسلم. bí èèyàn bá yorùbá nàbí lẹ́lẹ́kẹta kò ní délé boko ọmọ. صلى الله عليه وسلم. اللهم صل على نور الأنوار. آمين. وسر الأسرار. آمين. وترياك الأغيار ومفتاح باب اليسار. آمين. سيدنا محمد صلى المختار. الله عليه وسلم. وغالي الأطهار وصحابي الأخيار. آمين. عدد نعم الله وفضله. آمين. وعلى غالي وصحابي ومن والاه. آمين. آمين آمين يا الله يا رب يا مجيب الدعوات. آمين يا الله. كنا في دائرة العلماء. ìjókòó yìí kún fún àwọn àfáà. Naam. lẹ́yìn tí n bá ní kí n máa kẹnu bọ kíkí. ọjọ́ lọ. ìtí wọ́n bùkátà lọ́dọ̀ wa náà ní kalimatul ijaza yàní biduni italatul mumilla. Insha Allah. mo kí bàbá wa àgbà tí wọ́n ń bẹ láàrin wa. bàbá wa Dr. bàbá wa Bari Adétúnjí mufasiru gbogbo ìlú wa ní ìlú Ìbàdàn. inú tí o ṣe fìbínú dàlágbà ìyá máa fìbínú lọ́wọ́ tí kádàrá èèyàn bá rọ̀ mọ́ ìyá máa fìbínú ní mímọ́ tọ́lọ́mù ọba kọ́ pé yóò ya wèrè láyé wọn a máa rọ ìmọ̀ sí ìyàn la Bẹ́ẹ̀ni. àmì èyàn fìbínú dàgbà Afẹ́nifẹ́re nu ẹ dàpọ̀ ẹ bá ń mú bàbá Afẹ́nifẹ́re ní ìṣẹ́jú méjì inú ìṣẹ́jú mi. إذا أتاكم كريم قوم فأكرموه. Afẹ́nifẹ́re one. mo kí gbogbo àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ Ìlọrin la wà yìí afáwọn àgbà Albagawi pọ́ǹtì ẹyọ kan. Naam. ẹ dákun mo kí gbogbo ẹ̀yin ìyá wa o Lápapọ̀. gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ dákun mo kí yín o. Akin lápapọ̀. بقي فورايد التراهد ونان والبرهوت ان الله قد سيبو. Amina. ọlọ́run wá síra yín dáadáa ẹnu rìádọ̀ làwọn náà wá gbà kan rí àti wà lẹ́nu rìádọ̀ rí. Bẹ́ẹ̀ni. ó tó wá di pé ní ọwá sún níbi ètò tó sún dé yìí ẹ̀ ní rí dààmú. Àmín. afáwa Bagawi ẹ dàpẹ́ jẹ́ nrojú wọn. إذا أراد الله به عبدا هلكة إذا أراد الله به عبدا هلكة أول ما يعلقه الرهي. Allah. bọ́lá wọn bá tí yóò bá ba tẹ̀dá kan jẹ́ láyé yóò wá sọ làákàyè tiẹ̀ di pẹ́rẹ́gì tí wọ́n fi wọn ráìsì fún ẹlòmíì. La ilaha illallah. gbogbo tẹ́lẹ̀ yòókù bá ṣe kò ní da tí ẹnìkan ni yóò máa da lójú rẹ̀. Allahu akbar. mo wá gbádùn àníyàn tẹ́ ní wàláhì tó gbé mi dé yàyín lónìí nù. ọ̀kan ọmọ àfáwà bàbá ọmọ Aláàjì Taofiki mo wà nú àwọn ẹni tó ṣe súnà ọmọ náà la fahara àjọṣe súnà rẹ̀ ń di araba òun náà wá bí ma kò sì bí kan rí èní wá ní àmọ́ mo wá rí kí ara lè ìsánà ìdálẹ́kùnrin dẹ́yìnán àfáyọ̀ gbọ́n tí ń wí ni ara lè ìsánà. Arali insana. ìdálẹ́kùnrin dẹ́yìnán. Indali وعند العبد وعند العبد منقصة وذما. Salman ó yẹ kó máa bẹ lọ́dọ̀ rẹ̀ kakọ́tìrì limahi. Naam. kakọ́tìrì limahi. Kakọ́bìrì limahi. fili asida fi durun. Fili asida arihurun. wafi jaw fili afayi. Adari. wasora summa. Wasora summa. afawa Albagawi apàdé lọ́dọ̀ bàbá wa Lukman Afẹ́nifẹ́re. mo wá fẹ́ kí ayé al-Qur'an al-Karim ẹ dákun gbogbo àwọn afa ulasatul qawl
jẹ́ àdúró ti ra wa ẹlòmíì bẹ yọ ọmọ kéwù ni kò ní ma jálàbí ṣe bẹ́ẹ̀ ni tọ́ba rẹ ni tí ó gbowó lọ́wọ́ rẹ yọ àmà làágùn ìjọ tọ́ba ti rẹ ni tẹ́rì rẹ pé tí kéwù tí o tó nǹkan àmà jálàbí rẹ múnamúna ẹ máa lọ lè fa èèyàn lọ́ọ̀dọ́ rẹ kẹjọ máa pín owó wọ́n èèyàn lọ kẹjọ pín owó káyèrè ọmọ dáa kọ́ ma jásà kéwù lásán ìtúwọ́ fi gbẹ̀yìn lọ́rí ní Ìlọrin ogun òkùnkùn lọ́sẹ̀lẹ̀ ọba náà ń bẹ lórí oyè wọ́n pè ní ọba Sule Suleiman. wọ́n wá ní kí wọ́n lọ lè mú ọ̀kan nú àwọn afá kó tì í mọ́ nù lé ẹ dákun á sì tún lè la káì. ẹ jẹ́ ká dákẹ́. ẹ dákun sẹ́yìn ń gbọ́ tèmi. gbogbo àwọn afá ni wọ́n dìde nílùú Ìlọrin wọ́n wá ké fati ẹ̀yọ̀ kan bọ́sàn ṣe dòru nù. Allahu akbar. ìjọ tí mo wà lọ́dọ̀ alájí wa bàbá wa Lukman Afẹ́nifẹ́re mo wá fẹ́ lu ayé Al-Qur'an al-Karim ọ wá sápá jánásì mi lérí. níjọ́ náà. àfa wa Galbagawi wọ́n wá di ajánásì wọn wọ́n lọ lè kún àfa lọ́wọ́ àfa yẹn wá gbé náà sùn láti ibi tó jòkó sí ó fi wá bá mi lójú agbo ọ wá gbé ayé Al-Qur'an àwa ṣáàtì ẹ̀ lórí fóònù apàdà wá gẹ́tì ẹ̀ Allahu akbar. mo wá ní àfa lọ lè jòkó lẹ̀ àfa ni mo jòkó dúró tá àfa tí mo fi ṣe tán kí ni ṣe wà fún àtọ́já sí kí gbogbo àgbákò tó kan àfẹ́ ẹgbẹ́ rẹ látọwọ́ rẹ ló ti wáyé tó o bá lù lọ yóò ní o lè padà mẹ́kì ẹ̀ tó bá di lọ́la ó padà kan àgbákò ayé wasalaamu alaykum wa rahmatulah. jọmọ jana Allahu akbar. Allahu akbar. baba wa Labaika una kalifori kubeyina sayani wal bayan asi ibayan adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. téèyàn bá ti sọ̀rọ̀ lórí mídíà rí dáadáa bàbá wa tí wọ́n bá sọ wípé wá sọ̀rọ̀ lórí rédíò ìṣẹ́jú márùn-ún tó wá ní bàbá wa àgbà Tajulẹ̀ Àdábì bàbá Tajulẹ̀ Mùmínì bàbá wa àgbà nílé Màsígbà ọkàn rí tí wọ́n ṣe báyìí láti ẹ̀yìn kíláàsì yẹn ìtumọ̀ yẹn ní pé àfà táìmù ti tó kò dẹ̀ ti bẹ̀rẹ̀ ní tó kọ́ wa. àwọn bàbá wa Labaika asantun ẹ ṣe dáadáa sa Ọlọ́run jẹ́ kẹ́ ṣe láṣepẹ́ wọlé Al-Qur'an Karim. naam ntọ́ kama lọ sí ọ̀dọ̀ bàbá wa àgbà bí tá a wà yé ṣe yí pé mo kó kéwú wá àmọ́ sọ tó nítumọ̀ táwọn èèyàn mọ̀ yí pé ó sọ̀rọ̀ bàbá wa tá à ń lọ ọ̀dọ̀ wọn bàbá wa ìmáàmù general ọ̀dọ̀ wọn là ń lọ ilé kéwú la wà bàbá wa Ashewu Ahmad al ìmáàmù general kan tó lè sọ yí pé lágbájá ìmáàmù general bọ́lẹ̀ ń bẹ èsèré wọn bá débẹ̀ o mú kí ó gba àwọn mọ̀yànmọ̀yàn tí wọ́n tún wọlé nam tápà mi ò kó tápà wá síbi àbí tí pé tí n bá fẹ́ fi tápà kíyàn àwọn àfa wa Ọláyími ká mọ̀ alẹ́ ẹ má wọrí ìyẹn má sọ tápà èmi náà gbọ́ tápà. A'udhu billahi minash shaytanir rajim. ọ̀yá yìí. Bismillahirrahmanirrahim wa bihi nasta'in. Baba General.